eléyìí máa tún galaga jù ìyá tí Àgbàlá Gabriel tí wọ́n gbé sí ayé fún ìrànlọ́wọ́, ìyá tẹ́sẹ̀ ń dùn yìí ìyá ta ni wọ́n ń ka bíbélì gan nínú ìjọ Àgbàlá Gabriel. Wọ́n mà tẹ́rẹ̀ àánú gbà. Ọlọ́run Àgbàlá Gabriel tuntun ṣe lẹ́ẹ̀kan sí o. Máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ rí outcome fídíò ìyá yìí tí Àgbàlá Gabriel gbé. Ó ti bí èso tó dáa o. Ó ti ṣiṣẹ́ rere nínú ayé ìyá yìí tí rówó gbà o. Àwa náà tá à ń wo fídíò yìí lórúkọ Jésù, ire wa tẹ̀ wá lọ́wọ́. Oore ta ti ń wọ̀nà fún tipẹ́tipẹ́, Ọlọ́run á gbélé wa lọ́wọ́ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀tọ́ wa níbi tó wá sọ, Ọlọ́run á gbà fún wa. Ó yẹ jẹ́ ká dìjọ wò. Gbogbo wọn o, gbogbo ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ ẹ ṣé o. Ṣó pọ̀ tó bá rìn? Pẹ́ o. Èló lẹ ti rí ìyá? Owó tí mo ti rí ó ti fẹ́ ó kù díẹ̀ kọ́wọ́ 800. Wow. Tí mo ti rí báyìí. Intẹ́ ìdẹ̀bìrì lánàá náà nìyẹn ò tẹ́ bàbá gbé. Tí mo béèrè lánàá náà. Intẹ́ ìbìrì ni pé ẹ fẹ́ ṣe ẹsẹ̀ yín. Bẹ́ẹ̀ ni. Pé wọ́n dẹ̀ ní ẹ mú 8+ wọn. 800+ wá. Nígbà náà. Ẹ dẹ̀ ti ló súnmọ́ 8 báyìí. Bẹ́ẹ̀ ni. Ṣé sórí àkáǹtì yín? Bẹ́ẹ̀ ni. Bó wá lẹ ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn tán? Èyí lè dúpẹ́ tán. Ọlọ́run ni ó bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé, ẹ kú àgbàkalẹ̀ mi. Mo dúpẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tún ń pè mí lórí fóònù tí wọ́n ń gbàdúrà fún mi. Ẹni tí ó sẹ́ndì owó, ẹni tí ó tàn bá mi sọ̀rọ̀. Ẹ ṣé, mo dúpẹ́ o. Aláàánú ò ní wọ́n ẹ̀yin náà. Ẹ̀yin lẹ bèrè lánàá pé tí n bá rà àánú. Èmi náà mo sọ, mo sì rà àánú torí mo ṣiṣẹ́ sí wọn lọ́wọ́. Èmi mo sọ bẹ́ẹ̀, mo sì rà àánú. Gbogbo ẹ̀yin tí ẹ̀yin náà rà àánú, ó yẹ máa share ẹ̀. Kẹ́ mọ̀ ní I will receive mercy. Gbogbo ọwọ́ tó bá type I will receive mercy. Gbogbo ọwọ́ tó comment pé I will receive mercy láàrin 72 hours. Ọlọ́run àánú yóò dìde àánú sí yín. Wá share ẹ̀ kó mọ̀ ní I will receive my own mercy. Má gba àánú tèmi. Ṣé ẹ gbà àánú? Mo gbà àánú. Mo gbà àánú. Ṣé ẹ retí ẹ̀ ní ìbẹ̀ báyìí? Ìrètí ẹ̀ o. Ìrètí ẹ̀. Ìkan ló mọ̀ tún wọlé o. Ìkan ló tún wọlé sórí fóònù mi. Ẹ ṣé o. Ẹ ṣé o, ẹ kú àgbàkalẹ̀ mi. Mo dúpẹ́, mo mọ̀ lóore èmi tí n ò kúrò lójú kan lẹ́nu àná yìí ní ìsìn ara tù mí. Mo san gbogbo gbèsè pẹ́pẹ́pẹ́ kọ̀ọ̀kan tí mo jẹ mo dúpẹ́ o. Wòyí Monday ní ìsìn wọ́n ti bá ti tún kó jọ mọ́ra wọn ń lọ ṣẹ̀ṣẹ̀ mi o. Ní Monday ẹ ṣọ́ ní Monday ẹ lọ ṣe ẹ ṣé o. Mo dúpẹ́ o. Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ẹ̀yin náà ra àánú gbà. Ilẹ̀kùn àánú ò ní tì máa yé yín. Tán bá fún yín sí iṣẹ́ gbà. Tí wọ́n bá fún mi sí ń gbà bí n bá ṣẹ̀ṣẹ̀ mi tán náà owó náà ni bí mo ṣe ń lọ náà ní ìsìn tí ìmọ̀ oògùn abẹ́rẹ́ nǹkan tí wọ́n ó pè tó mọ́ ra. Nígbà wọn ti rí tó bí 800 ẹ̀ sí jábà wọn pajú èdè sí 1 million. Ẹ ṣé o. Olóore kan lè ju 200 sí yín lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Olóore mẹ́rin lè fún yín ní 50,000. Bẹ́ẹ̀ni mo mọ̀. Olóore mẹ́wàá lè fún yín 20,000. Mo mọ̀ bẹ́ẹ̀. Tó bá pé 1 million ṣe mọ̀ ibi tán bá lọ wọn á gba bẹ́ẹ̀dì ń bẹ̀. Bẹ́ẹ̀ni. At least ọ̀kì ìṣòro tán bá lọ náà máa dé. Bẹ́ẹ̀ni. Ó lè gbà yín lọ́sẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Wọ́n ní orthopedic surgeon ni ẹ máa lọ fún ẹnìkan comment bẹ́ẹ̀ sùn. In fact wọ́n ti ń pe àwọn èèyàn wọ́n lọ sùtù ní àárọ̀ Monday. Ẹ má jò dúró báwọn mọ̀mọ́ yìí dáa ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Gbogbo ẹ̀yin tí ilẹ̀kùn àánú ò ní tì mọ́ gbogbo ẹ̀yin tí ilẹ̀kùn orí ò ní tì mọ́ ẹ̀yin náà máa share kẹ́ẹ̀dẹ̀ mọ́ ní màá rí sí mercy. Tẹ́ ẹ bá share sọ́dọ̀ ẹnìkan pè mí ó ní àwọn ṣe program sọ́dọ̀ òun ní o àwọn náà dé máa fún ọ ní nǹkan ẹni ẹ ló send 100,000 sí yín lánàá ṣe é rántí. Mo rántí. Bẹ́ẹ̀ nìkan fún yín 100 lánàá. Bẹ́ẹ̀ni wọ́n ṣe ẹ ṣé. Gbogbo èèyàn ni. Ẹ ṣé ọ̀nà àánú kò ní tì mẹ́nì kankan yín. Ó yá máa ka àtò ní 1,000 yá. Kódà àtò 500. Ó yá bẹ́ẹ̀ máa ka bọ́jú fún yín. Ó 500. Ó 1,000. Ó 2,000. Ó wà bẹ́ẹ̀. Ó 3,000. Ẹ ṣúọ̀. Ó 4,000, 5,000. Ẹlòmíì fi 30,000 lẹ̀. Ẹlòmíì fún mi 20,000. Bam. Mo dúpẹ́ o. Mo mọ̀ lóore. Ẹ gbàdúrà fún wọn nípa àìtí ìbímọ. Pé mo gbàdúrà pẹ̀lú ìrora ara mi. Ẹ pray fún wọn. Ọ̀nà ò là fún wọn. Ọ̀nà ò là fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn mí lọ́wọ́.
mo gbàdúrà lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ ní jìyà. àmín. ẹ ní mọ̀yà. àmín. iṣẹ́ ò ní sẹ́yìn. àmín. ojú ò ní pọ́n. àmín. ẹ ní sunkún lórí ọmọ. àmín. ẹ ní ṣọ̀fọ̀ lórí ọmọ. ẹ dẹ̀ jẹun ọmọ o. gbogbo ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ wọn ò ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé. ẹ̀yin tẹ́ wà ń lu òkèèrè wọn ò ní rúkú yín wálé. ẹ̀yin tẹ́ wà ń tòsí ẹni tó wà nílùú Ìbàdàn ẹni tó wà nílùú míì mo gbàdúrà lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹ ní wọ wàhálà ayé ogun ò ní mú yín ogun ò ní borí yín ẹ rí àánú ńlá ẹ rí àánú ńlá ilẹ̀kùn àìtàsé kó ṣí fáyé yín ilẹ̀kùn àìtàsé kó ṣí fáyé yín ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì yín o ojú ò ní tì yín ọ̀tá ò ní yọ̀ yẹn mọ́lọ́tá ò ní yọ̀ yẹn ayé ti rò mí pin pé n lè rọ́nà àbáyọ bí Kristi ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ̀rọ náà àbáyọ láyé yín bẹ́ẹ̀ bá ti pe aláàánú kan àìmọye aláàánú ọ̀dà yín lóhùn bẹ́ẹ̀ bá pe aláàánú kan ẹgbẹgbẹ̀rún aláàánú yóò dìde sáyé yín. àwọn táwọn náà ń wá ọmọ ńkọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò ṣàánú yín. àmín. Ọba àwọn ọba yóò ṣàánú yín. àwọn tó ní àìlera ńkọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ láìlera kódà mọ̀mọ́ kan pè mí wọ́n ní orí ìdùbúlẹ̀ làwọn wà wọ́n ní àwọn rí fídíò mi làwọn fi pè pé àwọn wá wọlá pé bí mo ṣe ń ṣe lórí fídíò pé orí ibùsùn náà làwọn gan wà pọ́n náà ní àksidẹ́ǹtì ni páwọn wọ́n ta mí lọ́rẹ owó pé ó ní táwọn fi sùn pé kọ́lọ́hún wọlá àwọn èmi tí wọ́n ṣe láàánú kọ́lọ́hún wọn ṣàánú tàwọn náà kò gbá wọn dìde mo dẹ̀ gbàdúrà fún ọ pé wọn ó dìde màmá ẹ dìde gbogbo ẹ̀yin yòókù tẹ́ wà lórí ìrora lórúkọ Jésù ara ó tù yín. àmín ó yẹ máa ṣí ẹ rí àánú gbà mo really appreciate ẹ̀yin èèyàn wa gan láti ìgbà tí ẹ ti ń dáwó ẹ wo mo ti ẹ jókòó lọ́sàn-án mo ní àwọn èèyàn wo gan làwọn èèyàn yìí áńgẹ́lì bí èèyàn nìyí we want to appreciate you nígbà ẹ ti ń dá 800 ó ti ń lọ 1 million díẹ̀díẹ̀ ni ó yẹ jájó pé 1 million àwa náà ó ṣe ẹ ṣe níwọ̀nba ẹ ṣe ẹ̀dọ́dọ́ ẹni tó fẹ́ ṣàánú wọn ẹ tún àkáǹtì yín pè. àkáǹtì nọ́mbà mi tọ́ra wọn kan ń pè mí pé owó ti ń lọ lórí ẹ̀ báyìí o 81. torí gbà tó wó yẹn wọ bíi 600 wọn àjòwó kò lọmọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe wọ́n fi sí level kìíní kan ni ó yẹ pàkà nọ́mbà yín. 81 58 02 91 21 again. 81 58 02 91 21. Money point ó máa gbé ọ̀tọ̀ lórí Rachel Ọlábísí 81 58 02 91 21 money point ọ̀tọ̀ lórí Rachel Ọlábísí God bless you ẹni wọ́n ṣe o ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o. Ọlọ́run ṣeun èmi náà bá ìyá yìí dúpẹ́ gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ tẹnọwọ́ sí ìyá yìí ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀ ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àpò òkè òkè lọ́wọ́ afúnni gbé òkè òkè lẹ́ẹ̀ máa lọ Ọlọ́run yóò máa gbé yín ga Ọlọ́run yóò máa gbé yín ga ojú òní tì yín olùrànlọ́wọ́ ò ní sá fún yín lórúkọ Jésù ẹ máa ráàánú gbà àwọn ọmọ yín máa ráàánú gbà ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá subscribe sí ìkànnì Only Jesus TV bọ́tìnì yẹn wà nísàlẹ̀ fídíò yẹn wọlé wò yẹn ẹ gbọ́wọ́ lé bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù ọwọ́ yẹn fi gbé nǹkan rẹ̀ ṣe ẹ ní fi gbọ́mọ sí o ẹ fi gba ire ayọ̀ lágbára Ọlọ́run lórúkọ Jésù ẹ bá wa share o káwọn aláàánú kó túbọ̀ lókèétì ìyá yìí bá ṣe ń share ire ayọ̀ Ọlọ́run máa share ẹ̀kan àwa náà láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.